gbogbo ọmọ tó bí dá wọn sílẹ̀. Àwọn ìyàwó rẹ̀ dá wọn sílẹ̀. Gbogbo aṣọ tó ní dá wọn sílẹ̀. Gbogbo mọ́tò tó ní dá wọn sílẹ̀. Gbogbo bùkátà olóṣèlú dá wọn sílẹ̀. Àkànjí Adédùbú Ajílámídì ìwọ bójú wo lé rẹ lọ́gbàlìjọ́nà taratara dìde nílẹ̀ kó tí máa ká lọ. Taratara dìde nílẹ̀ kó tí máa ká lọ. Bàbá wa Adédùbú kú tán gbogbo èèyàn wá ń ṣàdúrà fún bàbá o. Wọ́n pè é kọ́lọ́ ń bá wa ṣàforíjì fún àmín. Gbogbo àwọn àfáà nínú màlété gbogbo wọn ló ń ṣàdúrà fún bàbá. Wọ́n pè é kọ́lọ́ ń bá wa ṣàforíjì fún àmín. Ajílùkù máa. A kí Ọlọ́run ọba. Alhamdulillah. A sì kí Ọlọ́run ọba. A sì yìn Ọlọ́run ọba. A sì fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run ọba. Alhamdulillah. Gbogbo jàmáà tó bá já sí pé a bá láǹfààní àti máa bẹ́ńbí lẹ́sìn tá a láǹfààní àti tún máa bẹ́ńbí lọ́dún yìí tá a sì dá ilé ìmọ̀ lórí Ọlọ́run ọba lórí oníkálukú wa ẹjọ́ ẹjẹ́ àṣẹ alhamdulilayi fún Ọlọ́run. Alhamdulilayi wa salamu ala ibadilladina istafa Allahu ghairu amma yusiriku. Ẹ jẹ́ àtúnṣe alhamdulilayi lẹ́ẹ̀kan sí i. Alhamdulilayi. Ẹ jẹ́ wá dé alhamdulilayi náà káwé níláwà ní àwédélẹ̀ àwédénú àwékágbọ̀n kásì alhamdulilayi rabbil alamin. Alhamdulilayi rabbil alamin. Sórí ó tó nǹkan ó sì jẹ́ nǹkan ó sì pàtàkì ó bàbàrà fún ẹni tí Ọlọ́run bá dá pé tó jẹ́ ọlọ́pọlọ pípé tó jẹ́ onílàákàyè yó mọ̀ wípé nǹkan ńlá ni oore tí ọ̀fẹ́ sóore tó tó ni líláǹfààní àti máa bẹ́ńbí lọ́dún èsì téèyàn tún wá láǹfààní àti tún máa bẹ́ńbí lọ́dún yìí náà oore tó bùháyà níwájú Ọlọ́run. Alhamdulilayi rabbil alamin. Kìí ṣe dandan fún Ọlọ́run ká má bẹ́ńbí lọ́dún yìí kìí ṣe dandan fọlọ́run. A lè má bẹ́ńbí lọ́dún yìí nípa pé a sí láyé mọ́ a sì lè má bẹ́ńbí lọ́dún yìí nípa àwọn àìrójú àìráyè tí ó sì jẹ́ ti láburú a sì ń bẹ láyé ẹ̀mí wo sì fẹ́ wà ń bí ṣùgbọ́n Ọlọ́run ọba kọ̀ fún wa àwa láǹfààní àti wà ń bí nídùúta a sì tún láǹfààní àti wà ń bí lọ́dún yìí lẹ́sìn aláǹfààní àti wà ń bí a tún wá láǹfààní àti wà ń bí lọ́dún yìí mọ̀ntàfà kara tàṣà kara kí la gbé fọlọ́run kí la gbé fọlọ́run. alamatu biyana láyì jala jalalu. kí ni wọ́n níwájú Ọlọ́run. Ilahu kabiru aliku mutakabiru. tó fi wá sẹ́wà kù báwọn ó tún wá sọ wa ó tún sọ wa di ọjọ́ òní. Alhamdulillah. Fọdílátù Sheikh Buhari ọmọ Musa àwọn ni wọ́n sọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa lẹ́sìn nínú ilé baba Balógun àdínì àwọn náà tún ní lọ́dún yìí. Alhamdulillah. ìyá wa Alájà Mọ̀dínà agbẹ́sìnga àti gbogbo ọmọ baba wa Balógun àdínì àwọn náà ní agbátẹrù ọ̀rọ̀ Ọlọ́run ọba náà lẹ́sìn àwọn náà tún ní lọ́dún yìí. Alhamdulillah. àwọn baba wa Fọdílátù Sheikh Lukmanu Busheri àwọn ni lẹ́sìn àwọn náà tún ní lọ́dún yìí bàbá wa Bàdà àwọn ni lẹ́sìn àwọn náà tún ní lọ́dún yìí. ayé ọpẹ́ yọ. gbogbo àwọn bàbá wa ìmáàmù gọ́fìmẹ̀ntì house bàbá wa orí aré gbogbo àwọn àfa wa ní Mọ̀lété pápátá ayé ọpẹ́ yọ. àwọn tún ní lọ́dún yìí. Alhamdulillah. Alhaji wa Abdulhakeem Adémọ́lá Ìgè àwọn ni lẹ́sìn àwọn tún ní lọ́dún yìí. Alhamdulillah. gbogbo àwọn olóríire ìyá wa yìí àwọn náà ní lẹ́sìn àwọn náà tún ní lọ́dún yìí. Alhamdulillah. gbogbo àwọn èèyàn wa àwọn olólùfẹ́ Ọlọ́run tí wọ́n nífẹ̀ẹ́ Ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n nífẹ̀ẹ́ ẹni tọ́lọ́run bá gbéga tí í ṣe Buhari àwọn náà ní lẹ́sìn àwọn náà tún ní lọ́dún yìí. Alhamdulillah. jàmá
orí ọlọ́run ọba ní lórí wa. alhamdulilayi. bàbá tí wàá dúpẹ́ tá a mọ̀ lóore a nígbàgbọ́ wípé ọdún títún bọ̀ náà yóò sojú ẹ̀mí wa. Allahumma amina. a mọ̀ bẹ láàyè tó kàláfíà wa. amina. a tún jọ péjú lọ́dún tí ń bọ̀ sínú ilé bàbá Balógun. Allahumma amina. lọ́dọ̀ Fọ̀dílátù Sheikh Buhari ọmọ Musa tí ọmọ bá wa sọ̀rọ̀ ọlọ́run. ilé bàbá Balógun àdínì ọlọ́run má jẹ́ ó dàrú láíláí. amina. ọlọ́run má jẹ́ ó bàjẹ́ láíláí. amina. ọlá ọjà tọ́lọ́run tànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. tí bàbá wa Balógun àdínì gbé kalẹ̀ sínú ilé náà ńgbà wọn ń bẹ láyé àwọn aya bàbá àtàwọn ọmọ bàbá wọn wá lọ́jà tọ́lọ́run tànábì náà ńgbà bàbá papòdà ọjà yóò gbọ́dọ̀ papòdà pẹ̀lú bàbá àwọn tó wá tẹ́wọ́ gbà á àwọn náà wà ná ọjà tọ́lọ́run tànábì wọ́n ná lọ nínú ilé bàbá Balógun àdínì ọlọ́run mọ́sá àjẹ́ kí wọ́n ná pẹ́ jẹ́ amina. ọlá àjọ kan ṣoṣo ọlọ́run. amina. Fọ̀dílátù Sheikh Buhari ọmọ Musa a ṣàdúrà fún wọn lẹ́sìn a tún ṣe àdúrà wọn náà lọ́dún yìí àdúrà tá a máa ṣe fún wọn lọ́dún yìí ni wípé Yorùbá ilẹ̀ kì í ṣàwátì. máa sọ pé kì í ṣàwátì. àrùpẹ́ ayé kì í dání àwátì o. afẹ́fẹ́ ayé kì í ṣàwátì o. afẹ́fẹ́ ayé kì í dání àwátì o. Yorùbá ayé kì í dání àwátì o. Buhari ọmọ Musa. gbogbo ohun tí ó kàn yín tẹ́fì dání àwátì kò ní kàn yín kò ní kẹ́ tó fẹ́ atẹ́gùn ayé ní kì í dání àwátì o. Yorùbá ayé kì í dání àwátì o. gbogbo ohun tí ó kàn yín tó fi dání àwátì kò ní kàn yín kò ní kẹ́ tó fẹ́. ẹ̀yin ni lẹ́sìn ẹ̀yin náà tún ni lọ́dún yìí. bàbá wo ògo Ìbàdàn ní dání àwátì o. ògo Ìbàdàn ní dání àwátì o. gbogbo ohun tí ó kàn yín tàbí dání àwátì kò ní kàn yín àtẹ̀ tó fẹ́ yín. gbogbo àwa jàmọ́ pátápátá àdúrà tá a ṣe fún Musa ọmọ Buhari ká máa sọ wípé kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. kò ní kàn wá àtẹni tó fẹ́ wá o. gbogbo ohun tí ó ṣẹlẹ̀ tá a fi dẹ̀ ní àwátì kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. gbogbo ohun tí ó ṣe wá tàbí dání àwátì kò ní kàn wá àtẹni tó fẹ́ wá. Allahumma lakal kullu wa Allahumma amina. lakal kullu wa ilaykal kullu wa amina. wa kullu kulli bi rahmatika amina. ya rahimina la hawla wala quwwata illa billahil aliyyil azim. nígbà tí ikú ṣetán tó fẹ́ pa bàbá wa Àkànjí Adédùbú Aláàfin Màlété nípẹ̀lẹ́ nípẹ̀lẹ́ ikú wọlé wẹ́rẹ́ ikú ń sọ f'Àkànjí Adédùbú Lámìdí ó ní wo gbogbo dúkìá rẹ̀ dá wọn sílẹ̀. Àkànjí Adédùbú gbogbo dúkìá rẹ̀ dá wọn sílẹ̀. Adédùbú Àkànjí gbogbo ọmọ tó bí dá wọn sílẹ̀. àwọn ìyàwó rẹ̀ dá wọn sílẹ̀. gbogbo aṣọ tó ní dá wọn sílẹ̀. gbogbo mọ́tò tó ní dá wọn sílẹ̀. gbogbo bùkátà olóṣèlú dá wọn sílẹ̀. Àkànjí Adédùbú Ajílámídì ìwọ bójú wo lé rẹ lọ́gbàlìjọ́nà taratara dìde nílẹ̀ kó tí máa ká lọ. taratara dìde nílẹ̀ kó tí máa ká lọ. bàbá wa Adédùbú kú tán gbogbo èèyàn wá ń ṣàdúrà fún bàbá o. wọ́n ń pè é kọ́lọ́ ń bá wa ṣàforíjì fún àmín. gbogbo àwọn àfáà nínú Màlété gbogbo wọn ló ń ṣàdúrà fún bàbá
wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Àjìlúkú mánà ń ṣàdúrà fún bàbá o. wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Imam nínú Màlété ń ṣàdúrà fún bàbá o. wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Alala ilá alala ilá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. Láìlá Alala ilá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. Láìlá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. Láìlá Láìlá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. bí alájì solution ṣe ń dá wákà yẹn pẹ̀lú orin mo kí alájà wa Adétọ̀nà tí wọ́n ti dé sáàrin wa láti Olúyọ̀lé Muslim alásàlátù Olúyọ̀lé làlájà Adétọ̀nà náà wà alájì Ṣítù mo kí ẹ kú kalẹ̀ àwọn náà dé bí solution ṣe ń wì yín bàbá rẹ̀ èèyàn kan sí méjì táwo pé ohun tí wọ́n fi wákàwí àdúrà ni ó dẹ̀ yẹ ká ṣe sàárà rẹ̀ fún solution kò sí tí fi ṣe ni Ọlọ́run nípa lẹ́yìn wa bàbá rẹ̀ èèyàn kan sí méjì tí wọ́n bá ń yẹ solution sí bí ṣe ń fi orin àti wákà kí bàbá yìí alájà Síríkì Àtàdébígbé ti ṣí pọ́ọ̀sì. Alala ilá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. Láìlá Alala ilá Àkànjí Adédùbú bàbá gbogbo wa ni. Ajá Adéríbigbé ń ṣàdúrà fún bàbá o. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Sídíkàtù Adéríbigbé ṣàdúrà fún bàbá o. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Màmá wa Adéríbigbé ń ṣàdúrà fún bàbá. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Bàbá wa Àtàndá Bàdà ń ṣàdúrà fún bàbá o. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Bàbá wa Àtàndá Bàdà ń ṣàdúrà fún bàbá o. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Ògo Ìbàdàn lánìhùn wọ́n ń ṣàdúrà fún bàbá o. Wọ́n ń pè Ọlọ́run bá wa ṣàforíjì fún àmín. Ó dáa kò burú ẹ jẹ́ á ṣe láìlà láìlà ìlàlà ẹni bá mọ láìlà ó jẹ́ á ṣe láìlà bàbá wa Ọláníhun Àjàdí mọ láìlà ìdúró alájàdí ó fi ń ṣe láìlà gbódògùn Haúsá Àjàdí mọ láìlà ó sì ṣe láìlà Àjàdí Ọláníhun Ajé Adéríbigbé lè ọmọ láìlá Adéríbigbé lè ọmọ láìlá wọ́n sì ń ṣe láìlá lákàmúlíkùrọ̀ ọ̀bàná gbogbo ọlá ayé tọ́ba ńlá òsàtì ni Buhari ọmọ Musa Buhari mà láìlá Ajikobi mà láìlá ó sì ń ṣe láìlá orí tó kẹ́bí dínì ìdínì mà láìlá ó sì ń ṣe láìlá orí tó kẹ́ mà láìlá ó sì ń ṣe láìlá wọ́n mà láìlá wọ́n sì ń ṣe láìlá. Bàbá wa Táyé Arólú Arólú mà láìlá ó sì ń ṣe láìlá ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣẹ́ni àrífín ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣẹ́ni àrífín àwọn àfáà wa àròlé ànábì náà jẹ́. ẹni àpọ́nlé ni wọ́n o wọn kì í ṣẹ́ni àrífín àwọn àfáà wa àròlé ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀
ọmọ Musa ẹni àpọ́nlé ni wọ́n wọn kì í ṣe ní àrífín ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe ní àrífín àwọn afáwa àròlé Ànábì náà jẹ́ ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayé Ọlọ́run ọba. bí wọ́n ṣe ń dá wákà olórin yẹn àti àdúrà tó fi ń ké ilé bàbá wa Àkànjí Adédùbú ó ní mú kí bàbá oníwàásí òní bàbá wa ẹni tí Ọlọ́run gbà fún táyé náà tún gbà fún Alhaji wa Buhari ọmọ Musa tí wọ́n ti wọlé sáàrin wa bí wọ́n ṣe ń dé mo kí Alhaji wa Táyé Arólú tí wọ́n kọ́ ọ̀rìn pẹ̀lú wọn Alhaji Táyé Arólú mo kí wọn mo kí ẹ̀gbọ́n mi náà dáadáa Ọlọ́run ní jẹ́ ṣú Alhaji wa Ìtàkùrẹ́ àti gbogbo àwọn ajánásì yòókù gbogbo ọ̀rọ̀ ni akíkàbọ̀ ẹ jẹ́ kí orin yẹn sì máa lọ èyí tí wọ́n fi ń kí ustaz wa Buhari ọmọ Musa ìṣẹ́jú kan péré wọ́n bá ti jókòó ó ní. ẹni àpọ́nlé ni wọ́n wọn kì í ṣe ní àrífín ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe ní àrífín ẹ wo Ṣéhù wa Buhari ọmọ Musa ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ Ọlọ́run ọba ni ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe ní àrífín ẹni àpọ́nlé ni wọ́n kì í ṣe ní àrífín ẹ wo Ṣéhù wa Buhari ọmọ Musa ẹnìkan bí ẹgbẹ̀rún èèyàn ayọ̀ Ọlọ́run ọba tọ́lọ́run bá fẹ́ ni ẹjẹ́ bá fẹ́ ẹ̀dá ẹ̀ máa ń ṣàgídí mọ́ ẹni tó yọ́nú sí ntọ́lọ́hún fẹ́ kò ní ṣàṣetì láyé. èmi ò ta ko ntọ́lọ́hún fẹ́ ta Ajikobi ni mo ṣe èmi ò ta ko ntọ́lọ́hún fẹ́ tọmọ Musa ni mo ṣe kílẹ̀ wí. ntọ́lọ́hún bá fẹ́ nẹ́jẹ́ bá fẹ́ ẹ̀dá ẹ̀ máa ṣàgídí mọ́ ẹni tó yọ́nú sí ntọ́lọ́hún fẹ́ kò ní ṣàṣetì láyé. èmi ò ta ko ntọ́lọ́hún fẹ́ ta Ajikobi ni mo ṣe. èmi ò ta ko ntọ́lọ́hún fẹ́ tọmọ Musa ni mo ṣe. gbogbo ayé tí n bá ti dárúkọ ẹni tí wọ́n jẹ́ guest lecturer wa ẹ bá mi pariwo anakumula ẹ sì bá mi ṣàpọ́nlé fún wọn. àwọn náà ni bàbá wa tí gbogbo wa ti ń retí látàárọ̀ nídòrin àwọn ni nídùnta àwọn ni lẹ́sìn àwọn ni lọ́dún yìí àwọn náà tún ni bó bá dọdún tí ń bọ̀ ayé ò ní gbàgbé yín wọn ní wá yín tì nígboro ayé. àná ni bàbá wa Fadilatu Sheikh Al-Muhtarim Al-Hajj Buhari ọmọ Musa Ajikobi 1 ẹ bá mi pariwo anakumullah ẹ bá mi pariwo anakumullah ẹ bá mi pariwo anakumullah ẹ já lọ sínú kíkí Al-Qur'an èyí tí máa pe ustaz wa àwọn náà wọ́n ké fún wa ní gbogbo ìgbà Alhaj Saheed Muhammad Bashir ẹ ní kú ẹ sàmì bọ́dì wà ẹ́ńjìn wà ẹ ní godó láéláé ẹ wo ọ̀dọ́mọkùnrin àfa àti ń dáyàn lọ́rùn. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Rabbana wa adkhilhum jannatu adnin allati wa'adtahum ومن صلح من آبائهم وأزواجهم وذرياتهم إنك أنت العزيز الحكيم وقيموا السيئات وما تكي سيئات
يومئذ فقد رحمته وذلك هو الفوز العظيم. bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ aláàfáà tí máa ṣe wáàsí bàbá wa Buhari yẹn rí pọ́ yàtọ̀ nínú gbogbo wọn ẹ máa wá ta ni ń pè ń Buhari láàrin àwọn èèyàn tí ń lọ ni tẹ́ ẹ bá lọ ka súnà ànábì wa Muhammad ẹ bà bẹ́ẹ̀ èmi tiẹ̀ ṣe bí irú òní tó jẹ́ pẹ́lẹ́ kẹrin tá a fẹ́ ṣe ni tó ṣe é pa ìpẹ́lú mi àfà wọn mo ṣe bí àlùkíbà kan tí ó fẹ̀ lọ bí mítà mẹ́rin lọ́tún tí ó fẹ̀ mítà mẹ́rin ní òsì mo ṣe bí ní bàbá Ajikobi ọwọ́ lónìí ni mo bá ń wo ọ̀nà ẹ̀yìn ní ìmọ̀lẹ̀ bá tàn sàn níwájú ìmọ̀lẹ̀ náà Ọlọ́run ní jẹ́ kó wọ́ọ̀kùn o bàbá náà ò jọra ẹ̀ lójú bíi tí ìwù kọ́ mọ náà lọ́lọ́run fi ní kó kọ́ náà máa tàn káàkiri Ọlọ́run má jẹ́ kó kọ́ náà parẹ́ Ọlọ́run má sì jẹ́ kó wọ́ọ̀kùn ọlá aláhàúlà wàlá quwwata illa billahi al-aliyyil azim. a pè wọ́n sí stéèjì ṣé ẹ ti ṣetán láti gbọ́ Buhari ṣé ẹ farabalẹ̀ ọ̀dà ẹsẹ̀ báyìí tẹ́ bá ṣetán gbogbo èèyàn ti ṣetán o gbogbo ọ̀rọ̀ míì téèyàn bá ń sọ ní ìsìn àdìsí ni ó jẹ́ kùránì ni ó yẹ ká gbọ́ báyìí ẹ ṣe Allahu akbar lẹ́ẹ̀kan náà. ana atasharraf بدعوة فضيلة الشيخ الواعظ العالمي الأفريقي الشيخ المفضل المبجل شيخ الحاج موسى بخاري ابن موسى Ajikobi حفظه الله. ẹ ṣe Allahu akbar. Allahu akbar. nípa ìdúróṣinṣin lórí ẹ̀sìn ọlọ́jẹ̀ yá sọ díẹ̀ ẹlòmíín mọ̀rọ̀ sọ gbọ́n wọn pé wà lẹ́kọ̀ọ́ tẹ̀ wá sọ̀rọ̀ nípa kíní nísàn dáko ẹni kíni jẹ́ dúró ṣinṣin lórí ẹ̀sìn Islam wa mo kọ́kọ́ mo tìwájú fún yín ní ṣé Islam ti wá dúró ṣinṣin báyìí. mal istiqamatu. kí la ń pè ní kéèyàn dúró déédéé kó tiẹ̀ dúró kó dúró tọ́kọ́ máa wù ọ́ kó dúró ṣinṣin. al istiqamatu. kí tí wọ́n ń pè ní kéèyàn dúró ṣinṣin ẹ̀yin kọ́mítì ìjòkó yìí. hiya an tastaqima. òun ni kò dúró déédéé kò tọ́ kò mọ yí ẹ̀ kò mọ gbò. bima ja'allahu ilayka. pẹ̀lú tọ́lọ́wọ́n bá mú wa bá ọ. ay minal bala'i. bọ́lọ̀ ń bá má dánwò tọ́ bá mú bànújẹ́ wá bá wa bá dánwò kan ọ̀bọ̀dọ̀ dúró lórí ẹ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá. kama ja'ala ashya'u ilal nabiyyi. bọ́gẹ́ bọ́lọ̀ ti mú gbogbo ń ta ká ni bó ti mú wá bá ànábì bànújẹ́ kò yẹ kó. Sallallahu alayhi wa sallam. ó dúró sí lórí Islam náà ni ọmọ ànábì kú mọ́ lójú méje la bù bí ẹ ti pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ọmọ méje la nábì bí lójú ẹ̀ ní mẹ́fà kú tòun ti bẹ́ẹ̀ náà ó dúró ṣinṣin lórí Islam kò yẹ kó gbò. wàjú yadribu. ebi pa ànábì ẹ máa pé sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ebi pa. وكفار مكة اشتد عليه. وكفار مكة اشتد عليه. gbogbo yòówù tó lè ṣẹlẹ̀ sí wọn náà má jẹ́ Islam rẹ̀ ọ̀sọ̀nù dúró lórí ẹ̀ báwọn ọ̀tá ti dààmú ànábì tó wàláhì kókó ó dúró náà ni. ويضربون أصحابه. wọ́n sì ń na àwọn sàábì ànábì wọ́n ń nà wọ́n ń ṣe wọ́n sùtá. فبعذابهم. pẹ̀lú ìyà tí wọ́n fi ń jẹ wọ́n yìí náà. وشدتهم. pẹ̀lú ọwọ́ tó le tí wọ́n mú wọn tí wọ́n palẹ̀ mọ́ oúnjẹ lẹ̀ wọ́n palẹ̀ mọ́ omi lẹ̀ fáwọn sàhábù ànábì Muhammad. وقفوا على باب الاستقامة. ọlọ́jẹ̀ tòun ti bẹ́ẹ̀ wọ́n ti ní wọn lánàá tó wọ́n sì dúró lórí pé Islam ò ní bàjẹ́ sẹ̀. من علامة الاستقامة. inú àpẹẹrẹ tí jẹ́ pé lágbájá ó dúró ṣinṣin lórí Islam rẹ̀. حفظ اللسان من الغيبة. o gbọ́dọ̀ ṣọ́ ahọ́n rẹ láti má fi sọ ìbàjẹ́ ọmọnìkejì àbọ̀rọ̀ ẹ̀yìn. لقوله تعالى. gẹ́gẹ́ bí gbólóhùn Ọlọ́run tọ́lá rẹ̀ ga. ولا يغتب بعضكم بعضا. ẹ má kẹ́fì ara yín ẹ má bàtà ara yín jẹ́. الثاني. ẹlẹ́kejì. الاجتناب عن سوء الظن. kó o jìnnà sí èrò tí o da nínú ọkàn rẹ kó o máa ro tí o da inú ìdúróṣinṣin Islam ni o gbọ́dọ̀ fọkàn rẹ ro tí o da.
لقوله تعالى اجتنبوا كثيرا من الظن. òkè ubi ọmọ tí ń bẹ ní alif badada ijitanibu kí ni à ń jẹ báwọn. اجتنبوا. ìjì ń bó ti ní ìjì ó ti wọ̀ nsàlẹ̀. اجتنبوا òun ni kéèyàn ó jìnnà sí. كثيرا من الظن. ọ̀pọ̀lọpọ̀ àbádídá ọ̀pọ̀lọ̀ jìnnà sí. islam rẹ̀ dúró nù. إن بعد الظن إثم. torí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbẹ̀yìn àwọn àbátẹ̀ máa dání ismun ẹ̀ṣẹ̀ ló wọ́n fi kọ́ fún yín wájú Ọlọ́run. والثالث ẹlẹ́ẹ̀kẹta. الاجتناب عن سخرية. ẹ̀yin jẹ̀mọ́ ń bọ̀ là ń lọ o. Allah. islam là ń wí yìí o. ọgbọ́dọ̀ tún jìnnà sí kọ́ ọmọ fọmọnìkejì ẹ̀ sí ẹ̀yẹ torí ń tó ṣẹlẹ̀ sí lè ṣẹlẹ̀ sí ọ. لقوله تعالى. bàbá wa jẹ́nẹ́rà lágbájá lówó kọ̀ wá lówó mọ́ wàláì kìí sojú títì òpin ayé ẹ̀kọ́ òun ó tún lè dìde o tó bá gba Ọlọ́run gbọ́ ó tún lè dìde lágbájá lọ́la kọ̀ wá lọ́la mọ́ wọ́n bànújẹ́ níjọ́ tó ń bọ̀ òun mú lọ́wọ́ dúró ti Ọlọ́run ó lè dìde padà ẹ̀dùn lágbájá tọrọ àwa pè dá sọ̀rọ̀ mọ́ kìí sojú títì níjọ́ kan ń bọ̀ gbogbo àánú ò ní sọ mọ́. لا يسخر قوم من قوم. bàbá wa muftahu lánìí ń láyé sèkárí káwọ́mí káwọ́mí alukurani wa ni ẹ má ma fa ìjọ kan nu yẹn má kójà ká má ma fi ìjọ kan sí ẹ̀yẹ o. عسى أن يكونوا خيرا منهم. àwọn tẹ̀ fi ń ṣe ẹ̀yẹ ni Ọlọ́run lọ́dọ̀ èmi Ọlọ́run àwọn tẹ̀ fi ń ṣe ẹ̀yẹ ni wọ́n fẹ́ lóore jù yín lọ lọ́dọ̀ èmi Ọlọ́run. والرابع wàrọ́bìrù. قد البصر عن المحارم. inú pé ọlọ́jẹ̀ أكرمك الله. ẹ̀yin tẹ́ ẹ pè wá ọmọ tí mo wájú alájà yìí gbòǹbẹ alájà yìí má wo fọ́tò lásìkò sí ẹ̀yin lẹ́ pè wá. inú dúró ṣinṣin èèyàn lórí ìsìlámù rẹ̀ òun ni kọ́ ọ ká ojú rẹ̀ kú òǹbí. عن المحارم. gbogbo tọ́lọ̀ ń bá ṣe léèwọ̀ kájú rẹ̀ kú òǹbẹ. gbogbo wa ta wà yàn yín ta ni ó pé ìyàwó òun nìkan lòun súnmọ́ lẹ́yìn àwọn àfáà yìí nìkan. قد البصر عن المحارم. ọkà ojú rẹ̀ kó gbogbo tọ́lọ̀ ń bá ṣe léèwọ̀ owó tí ò ṣe tiẹ̀ lọ́nlọ́ ọ̀ràn júmọ̀ mu بẹ́ẹ̀ni. owó tí ò yí ọlọ́ọ̀lọ́ ọ̀ràn júmọ̀ ni. oyún olóyún ìtúsùn le. Allah. gádùn kí ló wí. قد البصر عن المحارم. ọkà ojú ìgbójú kú lára tọ́lọ̀ ń bá ṣe léèwọ̀ ọkà kú bẹ́ẹ̀. لقوله تعالى. fún gbólóhùn Ọlọ́run tọ́ra rẹ̀ ga tóun náà jẹ́rìí sí. كل للمؤمنين يغضوا من أبصارهم. sọ gbogbo amúmìnì ntí n bá ẹ̀dàkùnjà mẹ́rin ní la ilaha illallah. لا إله إلا الله. mo ṣe bẹ́ẹ̀ wí dáadáa ni. لا إله إلا الله. ẹ̀dàkùn ẹ̀ńtọ́ wọlé dé nísìnyí ojú àlejò bí ojú afọ́jú ni bẹ́ẹ̀ni. àlejò tó wọlé tí wọ́n ń pẹ́ sàárè bàbá aláṣọ ni sàárè ìyá onígi ni ọlọ́wọ́ kan nílé nú àlejò wa tó wọlé bàbá wa àríṣekọ́lá àwọn ni wọ́n ràn wá Musa àríṣekọ́lá ni. Allah. ẹ dákun àwọn ìyá yìí ẹni wọn bá àwọn ìyá síbi kan òun náà ń bọ̀ ní ó kó Alhaji wa Ismaila Fijabi ẹ má bínú wọn bẹyìn mo kí yín púpọ̀ ẹ má bínú ẹ bá wá bí táwọn ìyá wa ó jókòó ẹ sọ fún ìyá wa táwọn kẹ́yìn sí wa yẹ láǹkẹ́ Kùránì lọ́wọ́ irun ni wọ́n sílẹ̀ yìí ẹ bá sọ fún ìyá ẹ worun ẹ bá wí fún wọn kí wọn ó bò ó màláíkà ọmọ sépèlè yìí báwọn yín hàn púpọ̀. Kullil mu'minina. àfi káwọn ìyá yìí ó jókòó ná tọ́ra àwọn làwọn èèyàn ń wò báyìí. àyè ti dí àwa múra àti lọ lílẹ̀ dé ni
ọlọ́wọ́n jọ da fún ìyá dáadáa. àmín. ẹ̀rí mo sì fẹ́ràn wọn kálukú sì à ń jòkó bí ọba rí. wá wí ìtọ́kàn. alkhamisu. ẹlẹ́ẹ̀karùn-ún. sidikul lisani. ìsìlámù èèyàn kó dúró lórí ẹ̀kẹ́kẹ́ sin ìdúró ṣinṣin lórí ìsìlámù tẹ́ wí ọgbọ́dọ̀ lóòótọ́ ó lóòótọ́ níbo lóòótọ́ wà mọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wo sọ́bsidì èèyàn mẹ́wàá ń bẹ gbogbo èrè tó yẹ kárí lórí owó epo Nàìjíríà àwọn mẹ́wàá kan sì bẹ ti ń pín ǹjẹ́ gbọ́ sọ́bsidì gáàsì rí ǹjẹ́ gbọ́ sọ́bsidì karosíìnì rí ǹjẹ́ gbọ́ sọ́bsidì engine oil rí ǹjẹ́ gbọ́ la ilaha illallah àwọn mẹ́wàá kan sì jókòó àwọn sì ń pín yíhun ti pẹtrol nìkan là á máa gbọ́ láàfin pé gbogbo ẹ̀yin tọ́lọ́ ń bùn lówó láyé ẹ kẹrin wájú Ọlọ́run jálè kíyámà bóòlù ẹ ti sírù ẹ èló lówó oṣù rẹ tó fi di ń tọ́da lónìí ń bolo ti rí thumma látúnṣe àlùnà yawma izin ànínà Ọlọ́run ló wí ihun Buhari Musa kọ́ ẹ̀yin lẹ́rọ̀jọ́ gbẹ̀yìn ẹ̀yin olówó tẹ̀ ń bẹ láyé ẹ̀yin lẹ́ àmọ̀ wòye rẹ ni ìpè àṣẹ ti gbogbo wa náà lẹ́ tiẹ̀ papọ̀ lẹ́ wa ń bọ̀ ni lẹ́ ń rọ́ ni wọ́n tún ń nà wá àwọn ọlọ́pàá tí mo wá ń nà wá fún owó wa náà níbẹ̀ lọ́wọ́ wọn bá pàpà kọ́mọ̀ owó wa sí ní kìí ṣe owó olè bàbá rẹ̀ ẹlòmíì wá rí owó lọ́nà tí ọ̀dà ọjẹ́ haramu ọ̀pá gbogbo ẹ̀pọ̀ ọ̀pàyàn èèlówó ìwọ̀n lọ kọ́ mọ́sálásí Ọlọ́run ní mo rí pọ̀ ọkọ ẹni bá wọnú mọ́sálásí ni máa ń dà hálàhù ẹ̀yìn tó wọnú mọ́sálásí tó ọkọ ni pẹ̀lú owó haramu ni ó sì kírun tiẹ̀ nawaitu farda salati isha lillahi ta'ala ó kírun tiẹ̀ ó sì rọra jáde ó ní ládàánú tó àmọ́ ọ̀tọ̀ ọkọ mọ́sálásí ọba ìmì Ọlọ́run bí ò ti dá. toró wò tiẹ̀ kọ́ ogun bàbá rẹ̀ kọ́ ọ̀fárí gbígbẹ ọ̀fárí tútù ẹ o gbogbo wa yìí ẹ tó wo nepa nísìn àríntàn àwọn tó fi kún fún wa ẹ ọmọ Nàìjíríà ti ń jìyà ẹ rí ìtàn o ẹ rí ìtàn o a tún fi kún kí la wá ṣe ìdúró ṣinṣin ìsìlámù wa dà ọlọ́jẹ̀jẹ̀ àṣàdúrà bàbá wa YK Abbas kíni ń pọ̀ racelad mo kì í púpọ̀ nísìn má bọ̀ lọ́dọ̀ mi ṣe fẹ́ kàn kankan ni náà ni tó náà ni bàbá wa alhaj níbi tí mo dé nísìn bàbá wa ẹnu yìí tá a wí ẹ̀yin kọ́mítì ẹ dákun ẹni wá sí wa bá bá wí ẹ gbà pé Ọlọ́run ló bá yín wí. ẹni wá sí bá taba ẹ gbà pé ọ̀rọ̀ Ọlọ́run ni inú ilé mi kí mo ti kọ́ o. insha Allah. ọ̀rọ̀ àwọn àfáà ni èmi àmọ́ sọ́n bí tí n bá lọ pé tó ọba àti pé wá sí mi taba yìí tẹ́ ẹ bá jòkó lẹ tọ́ba yìí pé mi wọ́n máa ń pè níyà yín ẹ bá rí pé tèmi yìí lé kankan ẹ pẹ̀lú tí ọba lọ́run bá tún ní ó ṣe lọ́dún tí ń bọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ni àmọ́ nísìn ń lọ́dọ̀ aláàjì wa bàbá wa Abdulhafiz ablaye afi ẹ dákun ta lọkọ kínní wàá pè fún mi dákun bàbá wa tó wá dípò bàbá nù sẹ́yìn lọ́dọ̀ wọn ni bàbá wa Abdulaziz Arisekola Alao bàbá tó ti pé tó bá wé láwà ní àfa la ilaha illallah yóò yà bí Ìmámù Mọ́ká ẹni wọn wá náà wáyé náà èmi ń jẹ́ Buhari ẹni wọn náà wáyé wá ń jẹ́ Musa èmi sì ń jẹ́ Buhari Musa àsìkò ọlọ́mọ ó ṣe dáàdì mi ni wọ́n náà wá wọ́n náà dáàdì mi wá ni Alhaji Musa Arisekola èmi ń jẹ́ Buhari ẹ̀yin jẹ́ Buhari Musa sí èmi ń jẹ́ bàbá mi ní jẹ́ Musa mo kí dáàdì mi pé ẹ káàbọ̀ sà kí làwọn bàbá wí lérí ìjòkó yìí kí wọ́n wí dákun bá ń súnmọ́ wọn àti kì í yín o ta ni kí n tún kí bàbá wa fìjà bí ńkọ́ mo kí ẹ̀yin náà ẹ dákun ẹ má bínú ta ni kí n tún kí
ìyá wa Sakinat ẹ dákun ẹ má bínú ẹ dákun a kí yín púpọ̀ Ọlọ́run ó gbàdúrà yín insha Allah. torí náà ó kù bí 30 ṣẹ́jú tí ń fi ju máìkì lẹ̀ ọlọ́jẹ́ akramakallah. inú tá a tún fi kà á sí pé ìdúróṣinṣin ìsìlámù èèyàn ní. gadul basari. gadul basari anil muharimi. ibi adenu ẹ fara inú mi dùn bẹ́ẹ̀ ti dìde yìí wọ́n máa béèrè lọ́wọ́ èèyàn pé nígbà wọ́n ní ìdúróṣinṣin lórí ìsìlámù kí wọ́n wá léèyàn lè rí tí ó fi dúró ṣinṣin lórí ìsìlámù. gadul basari ọkà ojú rẹ kó nu gbogbo tọ́lọ́mùbá ṣe lé wọ̀. likawli ta'ala. máa wí nsó. kullil mu'minina yagidu min abusarihim. ẹ wí báwọn mú mi ní ẹ̀ka ju yín kú o lára ń tọ́ba mú yín ṣe àwọ̀ ọlọ́run ẹ̀ka ju yín kú o. al-khamisu. ẹlẹ́ẹ̀karùn-ún tá a lè láyé yẹn tá a fi wò pé ìsìlámù rẹ̀ dúró ṣinṣin fún tẹ́ béèrè nulẹ̀ bàbá wa Abdulhamid Àkànjí adé àrí ìbí adé dìbò. sidikun lisan. ọgbọ́dọ̀ lóòótọ́ bọ́ba ń bẹ lábẹ́ ọ̀gá rẹ̀ lákùn sóòótọ́ ọmọ ọ̀dọ̀ wàláyé àkọ́kọ́ ọmọ ọ̀dọ̀ láyé ànábì Muhammad ni. sallallahu alayhi wa sallam. ẹ ò bá ànábì nánu. sallallahu alayhi wa sallam. ẹ wá ní la ilaha illallah kí àyè omi. la ilaha illallah. ẹ rí nǹkan báwọn ànábì làkọ́kọ́ ọmọ ọ̀dọ̀. sallallahu alayhi wa sallam. ànábì sí ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ Hadija ànábì ta aṣọ fún tí ń gbé lọ ọjà òun àti Maisara ànábì bá Maisara àkọ́kọ́ ọmọ ọ̀dọ̀ ọwá ẹ̀ẹ̀kejì lànàbì wá ń jẹ́ inú ọmọ ọ̀dọ̀ tá ànàbì ṣe Maisara làkọ́kọ́ ànàbì lẹ́lẹ́kejì wọ́n jọ ń gbà sọ́ọ̀lọ̀ ọjà lọ́ta ni ẹ wò yàtọ̀ ànàbì jẹ. sallallahu alayhi wa sallam. ìwọ wá wáyé olóòní ṣiṣẹ́ ọwọ́ wáyé olóòní rí dààmú ọwọ́ wáyé oníyọ̀mọ̀ dùn lọ́bẹ̀ ni bóun jẹ́ ṣe fẹ́ dùn. ànàbì lu ayé títí wọ́n gbẹ̀gùn fún lójú ọ̀nà ẹ̀gún ń gbẹ́sẹ̀ síta báyìí déédéé ẹ̀gún ọ̀gàn lẹ́sẹ̀ rẹ̀ ṣe ó sì yọ lókè ẹsẹ̀ àwọn ẹbí ẹ̀ náà ni wọ́n ṣe àbílà àbí àtìyàwó ẹ̀ náà ni wọ́n lọ gbé síbẹ̀ lè súra àfi dé pé tabbat yada abi lahabi wa tabba ma agna anhu maluhu wa ma kasaba sayasla naran zata lahab wa mur'atuhu hammalatul hatab ẹ wọlọ́n. látara ìṣèkàfà nẹ́bí láàyà yìí ti dé pàwọn ẹbí rẹ̀ náà ní sí ọ. bọ́ ọba ti wá rí pàwọn léèrè ọ̀fẹ́ rẹ̀ ìwọ ọmọ ìyá mi jáde lọ rẹ́ǹtì ilé ta ọlọ́run wà nẹ́bí kó Mákà fún wọn. Mákà wọn bí ànẹ́bí Muhammad sí. sallallahu alayhi wa sallam. ibi wọn inú ilé tí wọ́n bí ànẹ́bí sí ó dàbí pé mọ́sálásí bàbá wa Adédìbú là ń wò yìí bẹ́ẹ̀tì làtíkì ni ibi wọ́n bí ànẹ́bí sí wá wà bí mọ́sálásí ni wọ́n wá rí pọ́ ànẹ́bí Ádámù wọ́n mọ̀ lọ́ọ́ tà wá fún bẹ́ẹ̀ pé ibi wọ́n bí sí ni wọ́n wá fi kọ́ láìbírì nígbà wọ́n tó sọ di láìbírì náà àwọn yóò tó wá kọ́ ọkọ̀ ara wọn wọ́n wá jù síbẹ̀ wọ́n kúkú wá blọọkì ẹ̀ wọ́n ti pa nísìnyí kò sí kankan bẹ̀ mọ́. sallallahu alayhi wa sallam. ẹ̀rí nǹkan. sidikun lisani. lọ́ọ́ lóòótọ́. likawli ta'ala. lọ́ọ́ lóòótọ́. wa idha qultum. bọ́ọ̀ bá lóòótọ́ o lè rọ́dọ̀ Ọlọ́run dé. ẹ̀rí tọ́lọ́run ní la'anatullahi ala al-kaasibina ègbé òun Ọlọ́run àìní rí ṣe àìní rí jẹ àìní gbádùn àìní rí kẹ kọ́mọ bẹ́ẹ̀ ni ọba kúrọ́ ẹ wo ìpè tọ́lọ́run sẹ́lẹ̀ onírọ́. ìwà bí lónìí ní Ìbàdàn gbogbo Nàìjíríà àwọn aláṣẹ wa kí ni wọ́n ń tà kí ni wọ́n ń jẹ́rí irọ́. sidikun lisan. àwọn olówó wa kí ni wọ́n ń jẹ́rí. àwọn tọ́lọ́hùn kó wálé lọ́wọ́ kí ni wọ́n ń tà. irọ́. bàbá tọ́lọ́hùn gbé ilẹ̀ lé lọ́wọ́ tí ń talẹ̀ fún gbogbo ayé kí ni ń tà. irọ́. wọ́n talẹ̀ fẹ́ nìkan wọ́n ní 10 million orí 8 million san wọ́n ní kó ètò ìsàyókù wọ́n ń ta abẹ́ nìkan ní 20 million òun 20 million òun gbé foundation òun 10 million ní a ilẹ̀ tí mo ti sanwó bàbá tó ń gbé kí lọ́kàn ń pépà ní tí ọ̀fọ̀ ní nǹkan kan ní nígbà wọn mọ owó tó ní 20 million ó yàtọ̀ sí ìtìmọ̀lẹ́ wo ní 10 million bàbá wa ń pè é ṣe ra yín bẹ́ẹ̀ bá ti ṣe ra yín
bàbá tó ta lẹ́nu àwa béèrè ọkọ rẹ̀ wájú kọ Islam sédè kò lè sáyà sọ òótọ́ nbọ ní rọ́ọ̀sì tani òkúrọ́ láyé mọ́ tani òkúrọ́ láyé bẹ́ẹ̀ bá bí olówó mi ní sọ pé ìnira tó mú yín yẹn sì jẹ́ àpò àwọn àfa níbi àwọn àfa àkàtì tó wọ ayé wá tí wọ́n ba ayé jẹ́ dé ẹ jẹ́ àpò àwọn àfa kìíní tí wọ́n bá wá kí àwọn àfa ọlọ́run ṣẹ̀ṣẹ̀ gbé mi dìde ní àfa náà lọ sọ mí dẹ́dun arin lẹ̀ wọ́n gbàgbà bí wọ́n fògùn sọ̀rọ̀ sí mi ní ìmọ̀ wọn ní 1.5 wọn ní 3.5 yìí sì ń kó fún wọn wọn lọ́tàn tó mọ̀ pé gbogbo owó lọ́tàn Islam dà lára rú àfa ni èèyàn súnmọ́ bí wọ́n sin òkú sí nítorí ayé torí owó ọwọ́ ń lọ owó aṣọ wọn làwọn ń wá odidi aṣọ òkú ìwà àfa ọwọ́ abọ́ bí wọ́n ń gba aṣọ ìkejì ń ta tọ́sí pé máa fa àwọn ìwà dúró náà bẹ̀rẹ̀ bí ìgbà tó ń yàgbé ọ̀kadà kan bọ̀ òun náà wá dúró bí tòótọ́ ọlọ́kadà wá kọjá kí lẹ́yìn ṣe bí ó ní no máa ń dóde ibrahim kan wọ́n yàgbé ni wọ́n á tọ̀nà sí àná wọ́n yàgbé ok wọ́n tún bẹ̀rẹ̀ ọwọ́ òkútọ́ wa kákò mo rò pọ́ kọ́ ìdajì aṣọ mu tètè rí yìí ń yọ ìwọ̀n à ń pe kọ́wọ́ bọ́ bẹ́ẹ̀ ń pé ìgbà náà wọ́n wá ọwọ́ kú wọ́n wá ń fa ọwọ́ òkú pé kọ́wọ́ kú pé àgbẹ̀ wọ́n gba aṣọ Allah wọ́n gba odidi aṣọ lára òkú odidi aṣọ Islamu da Ar-Rasulu sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. Anabi tó gbé Islamu yìí wá bá wa tó jìyà lórí ẹ ògbà tí ń gbé irun bọ̀ irun tá anabi ń gbé bọ̀ àní ṣiṣẹ́ kankan mọ́ láyé irun lámà kí. Anabi Musa wa ń da padà tani ẹ̀ bọ̀ kí ọ̀ padà anabi tún padà sọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run tó dìkù anabi tani mélòó lókun àní ọ̀ padà tani ó kì í ó tún padà ń bọ̀ dẹ́rẹ́ kẹta anabi ó tún ní padà níṣẹ́ èyí pọ̀ anabi tó lọ́dọ̀ Ọlọ́run wá dìkù sí ọwọ́ kú márùn ó kò subuh zuhuri asri maghrib isha anabi wá dé anabi tó ń kó bọ̀ anabi tó ní kíni anabi ní ìyìn padà mọ́ èyí tí ó bá ṣe oríire nínú àwọn àrímọ́ ọba mi kí èyí tí ó bá sì wọná tí ó ṣàgbákò Ọlọ́run kó filẹ̀ kọ́mọ́ kì. sallallahu alayhi wa sallam. Ọlọ́run ní wà nẹ́bí tó o bá tún padà wá ní àṣùbá nìkan lè bá máa kí láyé. Allah bá ń ká àṣùbá nìkan náà olùsìmí ò ní kí. à ń sin òkú téèyàn sì mọ̀ pé òun náà kú njọ́ kan ẹ́ndì ó dé bóun náà njọ́ kan wọ́n windows sílẹ̀ báyìí à ń sin òkú ọ̀dọ́ ọmọ kékeré ọmọ bíi 30-something years à ń sìnkú ẹ̀ lọ́wọ́ à ń sìn gbọ́ ego láti kí mo sọ fún ọ pé bákan máa wí ni tá à ń sin èèyàn kan lọ́wọ́ sẹ́yìn ni ó kírun gbogbo wa wá ń fi ìsìlámù jẹun àwa ń fi ìsìlámù jẹun má jẹ́ ọba jẹ́ àdínì òun náà wà wí gèlè wọ́n ń bọ̀ nù ẹ kú ọ̀rọ̀ náà báwọn alájà wọ́n jẹ́ ọba jẹ́ àdínì gbogbo wa ẹlòmíì ké kurani kò rántí ẹ̀ mọ́ alukurani kalamulahi labi kalamu rasul ọ̀rọ̀ Ọlọ́run tí ì sọ̀rọ̀ òjíṣẹ́ ẹlòmíì ké kò rántí kankan bẹ̀ mọ́ ó sì pa màálù ọwọ́ akétan àwọn wákà wá dú àwọn ìyàwó àwọn bọ̀dá àwọn ti dé lójú ọ̀nà ibi tó ń ti kí lọ́dọ̀ àwọn ìmáàmù. sóhun ló lè gbé sóhun ló lè gbé òhe. sóhun ló lè gbé òhe. àlẹ́wòtá nàbì bọ́lẹ̀. sóhun ló lè gbé. àfàdìsá oníwàlímà. sóhun ló lè gbé. ànábì ní dúró de ìjọ àlìkìyàmọ̀ bí tẹ̀rù mọ́ bá wọ̀ ní bàtọ̀ àǹkárá ni gíní ni ẹ sọ fún mi. gbẹ̀yìn tẹ̀ ń wí báwọn òkè Kùránì ò lè ké mọ́ wọ́n pa màálù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n jẹ́ nítorí pé wọ́n ké ọ̀wá lè ké Kùránì mọ́ kò wá sọmọ rẹ kẹ́ ìsìnkú lè ké tó lè bẹ́ lọ́wọ́ pé Ọlọ́run ó débi sàrí bàbá rẹ ó ní Allahumma firila abi Ọlọ́run bá fẹ́rẹ́jì bàbá mi bá ń kẹ́ bàbá mi Ọlọ́run ń bá ń bẹ lọ́wọ́ yà ní bá ń gbéyà kó lára Ọlọ́run ọlọ́mọ ká tó lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ká àwọn ọjọ́ bámú ọjọ́ gédé ìwé àbárí tíra bí àṣírí kan lérí tẹlifíṣàn ọ̀pá kédàgbà fáyẹ́nsì ń tẹ̀pá látara fi ayé what is this akíní jágàn sí dáàdì máa ń lò nìyẹn tíra tí wọ́n gbé fún tí bàbá fi ń ṣèṣọ́ra yóò rí ìdásẹ́yìn tv ìgbàm bá tí ò kéwù kọ̀ mọ́ lọ́hùn ẹnìkan ló ní àyín káwá béèrè pé bí àyín ti ṣe jàǹrànjàǹràn ìta ní kápẹ́ bẹ́ẹ̀ nù lẹ̀ ilẹ̀ ń jẹ lọ́wọ́ ọwọ́ awọ kankan máyé
ọ̀gbọ́dọ̀ gbẹ́lẹ́wẹ̀ síbẹ̀ yẹn ilẹ̀ bàbá wa ní láti bẹ̀rẹ̀ bàbá tó ní dà bàbá tó ní dà òun ló fi yẹ káwọn afa dúró déédéé báwa afa bá dúró déédéé a máa gbádùn lọ́dọ̀ Ọlọ́run gbogbo sẹ́tàwọn anábì filẹ̀ wàláhì ẹlòmíín bẹ kò lè wẹ̀ kú bọ́ọ̀ bá jẹ́ àfa tọ́ ọ bá lè wẹ̀ òkú èé sàfà òkèwù òkúkú ọ̀ wá lè wẹ̀ gbogbo àwọn tí ma tẹ̀lé àwọn ìmáàmù ni ẹlòmíín gbọ́n òkú tó bá rí gbogbo ná tó yájú lẹ̀ tí ọ̀pá dé ẹ bá wá pè bàbá tí mo bá wọn mọ̀kú dání wàláhì látàlẹ́ lè rí tí ń fọ́ mi ọmọ kan náà tó ṣe torí ó ti rí pé ó yájú lẹ̀ pọ̀ pàdé ni. wọ́n ó sì gbé òkú mi dé láti mọ́ṣúárì bóyá láti bí ìjẹsàn ló ti wà bẹ́ẹ̀ ká tó mọ̀ nílé ó ti gan ó ti wú ti rùn àfọ wọn ò ní fẹ́ wọlé àwọn ò lè wẹ̀ ọmọ ìyá rẹ kú ọ̀wá lè wẹ̀ ìyá rẹ sí ọ̀wọ́ ọmọ ọ̀wá yìí ìyá rẹ kú wọn wá lọ ya ìyá kan wá láti bẹ̀rẹ̀ wọn ní bẹ̀rẹ̀ nìyá tó gbòkú wẹ̀ wá kò lè wọlé kó gbómi kaná kó ṣe gbogbo ẹ̀ bá tẹ́tẹ́ ìdíyà rẹ ìbọ̀wọ́ tẹ́ ìbọ̀wọ́ àbí halufẹ́yìnì ìbọ̀wọ́ tẹ́ ìbọ̀wọ́ wà tíìbì pàfún tó fi sí ìyá rẹ la wà sátìrà tẹ́yìnì bàtẹ́ tó sàn fún gbọ́ tó bá wẹ ojú ara rẹ tán tó sàn fún kó tó wá wẹ̀wẹ̀ tó fẹ́ wẹ̀ fún. wàhálà limẹ́. omi gbóná lọ fẹ́ lò fún ìyá rẹ ní gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kaba yìí. àwọn bárùn dùn. àbomi tútù kò sí tó fi wẹ̀ tọ́lọ̀ wọn gbà àwọn àwọn ò lè wẹ̀ kú wọn kí màá mi o káàsà tani ọba ń wẹ̀ ìyá mi o eriri ọ̀dà ìyá ẹ̀ wo ni wọ́n bọ̀ ọ́ wẹ̀ o lè wọlé kọ wẹ̀ ìyá ẹ̀ ìwọ ọkọ o pera rẹ mùsùlùmí ọ̀n lọ múra lẹ́mẹ̀wá wọ́n rán ọ ìwọ náà rán yẹn bí wọ́n sì rán ọ ni bọ́ọ̀n lọ́ọ̀ tọrọ ẹ̀ náà ni kí wọ́n tó rán ọ àti ẹ̀ lu ayé débi kísà alájì aláì má kàwé mi náà lọ lọ́dún yìí bẹ́ẹ̀ bá wà ní kí fati àkágbọ́ alhamdulilayi alamina silantan lantin nantan ọlọ́wọ́ dínà mọ́ náà ni. ìdá àròdìtà àǹtẹ̀gìtà sílẹ̀ lè máa ń yí tẹ́. àwárí kankan ṣe máa àfọwọ́ owó ọmọdé ìgbé owó àgbà ìgbé owó ọ̀gá ìgbé owó ọmọọṣẹ́ ìgbé owó ìyàwó ìgbé owó ọkọ ìgbé owó àwọn tá a ti ṣáájú àrí owó ni wọ́n ń sá àrí owó gbogbo àwọn ọ̀gá àwọn ọlọ́pàá gbogbo owó wọn àwọn ti kó wọn fi ń sára rìn ní àwa ń jẹ àwọn olówó lọ́rọ̀ yẹn ẹ bàbá bọ́ sí ìsọ̀ bíi ike tá à ń ra àwa tálíkọ̀ ọlọ́run tá à ń ra sọ fáwọn ọmọ wa ọwọ́ ara àwọn ọlọ́pàá mi náà wà dé you get black shoe wey fit the black shoe. Allah. ìkẹyà dọ̀là tó gbé o. àforíjì lọ́pọ̀lọpọ̀ o. ìkẹyà dọ̀là tó pé àforíjì lọ́pọ̀lọpọ̀ o. kọ̀lọ̀ bábùdùràhìmí oníwàsìn àgbáyé àfáwà dáadáa. ọkọ ọgbọ́dọ̀ lè wẹ ìyàwó rẹ̀ ń lọ bí tí mo fẹ́ ṣàdúrà nù ẹ̀yin kọ́mítì wá sí ẹ má bínú àtún lọ bí kan ní tabako yà yín ọ̀la ọ̀túnlákọ̀ọ́hún àtún bọ̀ ní ògbórí ẹ̀fọ̀n bódìjà làwà lánàá a sì ń kó ológbórí ẹ̀fọ̀n báyìí à ń lè kó wáàsí méjìlá ní talẹ́talẹ́ ni èyí tọ́lọ́run rán anu bọ́tọ́ báyìí ti bẹ̀mí wá sí èmi ò mérí gé ńgọ́ mẹsẹ̀ gé àwọn àfa kan wá láwọn ègbowó èmi ń gbowó ń bọ̀ lẹ́tí ní wá ṣe ń bódìjà owó dà. ìdá àròdìtà àǹtẹ̀gìtà sílẹ̀ lè máa ń yí tẹ́. èmi ò mérí gé ń ò sì mọ̀ kú jó ń ò mọ sẹ́gun ń ò mérí asínrín rà ń ò sì lè jó ológbò láàyè ọlọ́wọ́n ọ̀ràn mi ń bá lọ́wọ́ àfa mi láyé èyí tí mo bá lọ́wọ́ àfa mi ní í ṣe lọ́wọ́ yìí. 1972 ni mo lọ́dọ̀ àfa mi ìyá mi jù mí bẹ́ẹ̀ bàbá mi jù mí bẹ́ẹ̀ ni wọ́n wẹ̀ ìwò mọ́ lẹ́yìn ìgbà wọn jù mí nulẹ̀ àfa mi nǹkan bí ọdún bíi mẹ́wàá bàbá mi tó wá sí ara mi pé bóò ló ti rí sóti máa kéwú ké. èèyàn wá ní bọ́lọ̀ ti gbà fún mi iye wọn mọ̀ lé mi kì í sẹ́rí pọ́ńtọ̀ wọn parẹ́ kíákíá ni. insha allah. bọ́lọ̀ bá a ti ń bá a bọ̀ nù ẹjọ́ ọmọ yín ló kónù síbi kan kó lè dèèyàn torí gbàtẹ́ ẹ bá sí mọ́. allah. ẹjọ́ ọmọ yín ọ̀tọ̀ tí wọ́n ń pè ní ìyàwó ọmọ mi ń bẹ nínú àwọn tí ń bẹ yà yín sí tí wọ́n bí ọmọ mi ò mọ ìyà rárá ọmọ mi ò mọ ebi ń pa mí yóò sì padà mọ́ bẹ́yìn ọba sí mọ́tẹ́ ẹ bá kọ́ torí náà àfàwọ̀ àgbà mo débi àdúrà.
ẹ̀gbọ́n ẹ dákun gbogbo jàmá ẹ jókòó ẹ dákun ẹ má ti lọ ọlọ́run ní da ọ̀rọ̀ ẹrú jókòó lẹ̀ ẹ jẹ́ àṣàdúrà fún ẹ ta fẹ́ ṣàdúrà fún yín ọlọ́run jẹ́ lálùbáríkà ọlọ́run àbá tó ń fẹ́ jókòó yìí. Àmín. bàbá wa ààrẹ bàbá wa Àríṣekọ́lá brọ́dà wọn ó jáde láyé ní ìjẹ́jọ́ wàláhì bàbá ọba wà ní ẹ̀rí gbogbo yẹn wá ń lọ kí wọn ni wọ́n fi wá rán wọn àfa wa Musa Àríṣekọ́lá wa pé ìwọ lọ dípò wa lọ́hùn bẹ́ẹ̀ bá ti rí Musa Àríṣekọ́lá náà lẹ́rí ọlọ́run wọ́n sábà wà rọ́ bàbá wa rẹ̀ lójú Àmín. báwa tọ́jú ẹ̀gbọ́n wọn náà tó lọ báwa yáàfì ẹ̀fà ndé Muhammad Àmín. wájú tí brọ́dà bàbá wa Àríṣekọ́lá kọjú sí òun làwọn pẹ̀lú ọlọ́run ò ní jẹ́ ọ̀kan Àmín. ẹ̀yìn tí brọ́dà bàbá wa ààrẹ Àríṣekọ́lá fílẹ̀ bàbá Àríṣekọ́lá àlàó òun làwọn ọmọ wọn tí wọ́n bí ọlọ́mọ bà wá jẹ́ lẹ́yìn wọn Àmín. gbogbo tí ń jẹ́ dúkìá náà ọlọ́mọ fọwọ́ bàjẹ́ kan Àmín. wá jẹ́ kẹ́mi bàbá wa Àríṣekọ́lá à ń lò sí Islam báyìí o gbogbo bí a bá kọ́ mọ́ṣáláṣí a bá kọ́ nǹkan kan là ń pe ààrẹ Àríṣekọ́lá àlàó sísìn dáhùn ọlọ́run má kánjú pa Àríṣekọ́lá àlàó Àmín. ẹ dákun mùsùlùmí ẹ ní àmì o Àmín. àwọn fáàrí wa nù nínú ìsìlámù bàbá wa Àríṣekọ́lá àlàó ọlọ́run má dè mọ́lẹ̀ má gbójú lọ́wọ́ ẹ̀ Àmín. má gbẹtí lọ́wọ́ ẹ̀ má gbẹsẹ̀ lọ́wọ́ ẹ̀ má da làákàyè ẹ̀rù ọlọ́run ọlá Kùránì al-Azim ẹ bá ń ké bisimilayi kakuru aláwọ̀ fún bọ́dọ̀ àwọn tó kú. Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Àmín. lẹ́yìn náà bàbá wa Abdulhamid Akanji Aribi Adedibu bá ń sọ yóò wá dàbí pé ọlọ́mọdé owó ọ̀pá yẹn ni ẹni ó mú mi mọ bàbá Adedibu ni bàbá wa jẹ́ ẹ̀dá kan tó yẹ pé bí wọ́n bá ṣàdúrà fún ìyá tó bí wọn àti bàbá tó bí wọn bí bàbá ní ká kí n wò ó pè mí tí bàbá rí mi pè bàbá fúnra wọn wá lè pè mí lálẹ́ ní kàbí 10 Sheikh mo ti ní kọ́ rẹ̀ yín ó pè yín ó lóun ò gẹ́ẹ̀tì ẹ dákun lọ́la láago mẹ́sàn-án kínni ṣẹ̀dá sálámà àṣùbà yín lọ di mọ́tò nù mẹ́sàn-án kínnu wọn atúká kó lu ariwo tó dé à ń sálámà àṣùbà mo ti dé di mọ́tò mo ti dé yín wọ́n ní pé wọ́n ń ṣàdúrà lọ́wọ́ yín wàá jókòó tún ẹ̀ báyìí ti ń jáde wọ́n fẹ́ràn àfa gan Sheikh ẹ ti dé ẹ tẹ̀ wá gòkè wá kí n dúró ẹ ṣáà jáde wá mo sáwọn kọ́nà bìtẹ́gbà náà nì ẹ bà mí nì wá sí ìṣẹ́jú mélòó náà lè yóò ṣe wájú Adédìbú tí lè kún ọlọ́run mọ́sá wòyíhùn náà má Adédìbú la ọlọ́run. Àmín. bílẹ̀ yá bá dé àwọn àfọwọ́ akún yìí wọ́n wá gbé lísì lọ́wọ́ fúnra wọn àfọ́kè ọ̀nà mú yìí má lọ ta àfọ́kè kínní mú yìí láyìlá ọlọ́run wọlé àyíhùn náà yóò yá àfi Adédìbú ọlọ́run. Àmín. ẹ dàpọ̀ ẹsẹ̀ àmì jàmọ́. Àmín. àwọn ọmọ bá a ní àtọrọ bàbá wa tí wọ́n fún mi lásọ yìí tó fún mi lásọ tọdún yìí nínú ilé Adédìbú yìí ọlọ́run má jẹ́ ó da horo má da ẹsẹ̀ àwọn èèyàn níyìn ọlọ́run. Àmín. gbogbo àwọn tí ń bẹ ní àìtẹ́bù wọ́n ti ń ṣètò kínní wa bí bàbá tí mo bá mi gbà ń jọ òun náà ni. sínétọ̀ kọ́hún sínétọ̀ ní ká bí ọlọ́run sínú ilé yìí ipe ìyá wa yèyé lúà tó dinú ilé yìí mú tàǹdé wa bá dákun ọlọ́run má dààmú ìyá wa yèyé lúà má dọ̀rọ̀ rẹ̀ ru ọlọ́run. Àmín. gbogbo ń tó ṣe fún yèyé lúà ọlọ́run má fọwọ́ bàjẹ́ kàn. Àmín. ọlá Qur'anul Azim. Àmín. bisimilahi iná àtẹná fún yèyé lúà. Bismillahir Rahmanir Rahim. Inna a'ataynaka al-kawthar. wọ́n ti ń dáwọ́ fasalli ọyẹ́ li mọ̀ dẹ́ rabbika wanhar. Inna shani'aka Wọ́n ti ń wal dáwọ́. abtar. Àmín. Chief Mufta Wajadi ọlánihun ọlọ́njọ́ dáa fún wa bàbá wa Raji Rasakinu ni ọlọ́njọ́ yẹ yín kalẹ̀ Alhaji Azim Bọ́láwùmí ọlọ́wọ́n ní da ọ̀rọ̀ lẹ́rú Alhaji M.A. Bada gbogbo ntẹ́ nfẹ́lẹ́ ọlọ́wọ́n ṣe fún yín Alhaji wa former commissioner Balógun ọlọ́wọ́n ní da ọ̀rọ̀ yín rú Alhaji wa Shitu lágbára ọlọ́run ní jẹun ọmọ lérí ta Alhaji wa S.A. Akande gbogbo ntẹ́ nfẹ́lẹ́ ọlọ́wọ́n ṣe Àmín. Alhaji wa Táyé Arólú ọ̀rẹ́ mi nu nbẹ̀lẹ̀ akọ̀dé sikatọ́ ọmọ bọ̀lọ́dọ̀ bàbá ọlọ́mọdé ọ̀rọ̀ rẹ rú Àmín. Alhaji wa Fìjàbí ọlọ́wọ̀n ò ní pa yín lẹ́kún o Alhaji wa Jubril Adédìbú ọ̀rẹ́ mi kan ṣoṣo ọlọ́wọ̀n ò ní ba tiẹ̀ jẹ́ o ọlá Qur'anul Azim Àmín. gbogbo yín la ṣàdúrà fún Alhaji wa Ike Abbas Alhaji wa Taofik Risla jinu ni
akínwálé mo ti pè wọ́n ọlọ́wọ́n níjọ́rọ̀ yín ó dàrú ọlá Qur'anul azim dákùmáka. ẹ̀yin ní kẹ́ kí àwọn ìyá wa ẹ dákun torí ọlọ ẹ ṣàdúrà ìyá wa adé. gbogbo ẹ̀yin ìyá wa ọlọ́wọ́n gbàdúrà yín ọlọ́wọ́n tọ́jú yín ọlọ́wọ́n ò ní pa yín kíákíá bí ó bá pa yín kíákíá ọlọ́wọ́n ò ní jẹ́ ẹ ráre bọ́lọ́wọ́n ó bá jẹ́ ẹ ráre ẹ̀ ní fọwọ́ yín gbọ́mọ sí ọlá Qur'anul azim gbogbo obìnrin tí ń bẹ ní ìlàsàdúrà fún ọlọ́wọ́n jẹ́ ẹ mọ nájà dùn lára ọmọ ni ọlá Qur'anul azim ọlọ́wọ́n ò ní fọ yín lójú kò ní di yín létí kò ní rọ yín lọ́wọ́ kò ní rọ yín lápá kò ní dè yín mọ́lẹ̀ àwọn tí dè yín mọ́lẹ̀ ọlọ́wọ́n ò ní fi yín lé wọn lọ́wọ́ yọ̀wọ̀ láti yín kò ní fáwọn náà lé wọn lọ́wọ́ ọlá bisimilayi inna atoyina. ìyá alájà wa bọ́sẹ̀ ọlọ́wọ́n jọ dáa fún yín ìyá wa sakina mo dúpẹ́ fún yín pọ̀ mama wa bọ́ládé travel lágbára ọlọ́wọ́n nípa yín lẹ́kún gbogbo ntẹ́ nfẹ́lẹ́ ọlọ́wọ́n máa ṣe fún yín èyí tó ti ṣe fún yín ọlọ́wọ́n níjọ́ bàjẹ́ ọlá Qur'anul azim ẹ máa wọṣọ dùnú ẹ máa jẹun dùnú ẹ máa mumi dùnú ẹ máa sunrun dùnú ẹ máa jíjí dùnú ọlá àwọn ẹni ọlọ́run insha allah ẹ gbà pé bẹ́ẹ̀ ọlọ́run ṣe fún yín ọlá Qur'anul azim MC. Takbir látòrí màmá wa alájà Malik obìnrin ìyàwó ọlárìndé délẹ̀ gbogbo iná wọn ṣàdúrà fún ọlọ́run mọ́ṣá ìgbà mọ́ṣá ìmọ̀lẹ́ àṣẹ. má pé bàbá wa tí wọ́n bá ṣe vote of thanks àwọn náà ni bàbá wa former deputy governor ti ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ń ṣiṣẹ́ lọ́wọ́. wa Badegesigon ambassador Taofik Arapaja ọlọ́run òun ni ambassador wa ní Jordan nísìn ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀ bá wa ṣe dáadáa fún ọlọ́run mọ́jì ó sì ṣe ọlá Qur'anul azim àwọn ọmọ bàbá wa ń yà yín lòun tiẹ̀ bó ti wà lọ́hùn ní nísìn bó ti wà ní Jordan wàláhì gbogbo ara rẹ̀ ń bẹ ní àtẹ̀mí ẹ̀ ọlọ́run mọ́sà bá wa pẹ̀lú ẹ̀ mọ́jì ó sì ṣe ọlọ́run ọlá Qur'anul azim bisimilayi inna atayna fún Arapaja ẹ̀ lọ́kọ̀ bá a ṣe dáadáa. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní orúkọ gbogbo mọ̀lẹ́bí Alhaj Chief Abdulhamid Ariibi Àkànjí Adédìbú Aṣípa Olúbàdàn ti ìlú Ìbàdàn tí wọ́n ti jẹ́ Ọlọ́run nípè gbogbo mọ̀lẹ́bí ní ká kí yín ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sàmọ́rí tí ẹ wá bá wa ṣe àdúrà fún bàbá lọ́dọọdún ẹ̀sùn gbòòrò tó yẹ ká rí bẹ́ẹ̀ pátápátá tí bàbá ọmọ Musa tí wọ́n ṣàlàyé fún wa Ọlọ́run jẹ́ kó bẹ́ẹ̀ni kankan wa lára mu oore ńlá tó pọ̀ láàrin bẹ́ẹ̀ o àárín bá ti ṣe o àárọ̀ náà gbé o ẹ ṣe àdúgbò akí ọkùnrin akí obìnrin akí ọmọdé akí àgbàlagbà pẹ̀lú ògùn Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ gbogbo alápèjú tún ṣe léyìí o wọn ò ní fẹ́ ní kankan wá ṣàwátì o láólà. à ń sin òkú téèyàn sì mọ̀ pé òun náà kú njọ́ kan ẹ́ǹdì ó dé bóun náà njọ́ kan windows sílẹ̀ báyìí à ń sin òkú ọ̀dọ́ ọmọ kékeré ọmọ bíi 30-something years à ń sìnkú ẹ̀ lọ́wọ́ à ń sìn gbọ́ ego láti kí mo sọ fún ọ pé bákan máa wí ni tá à ń sin èèyàn kan lọ́wọ́ sẹ́yìn ni ó kírun gbogbo wa wá ń fi ìsìlámù jẹun àwa ń fi ìsìlámù jẹun má jẹ́ ọba jẹ́ àdínì òun náà wà wí gèlè wọ́n ń bọ̀nù ẹ kú ọlọ́run àbáwọn alájà wọ́n jẹ́ ọba jẹ́ àdínì gbogbo wa ẹlòmíì ké kurani kò rántí ẹ mọ́ alukurani kalamulahi labi kalamu rasul ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ sọ̀rọ̀ òjíṣẹ́ ẹlòmíì ké kò rántí kankan bẹ́ẹ̀ mọ́ ó sì pa màálù ọwọ́ akétan àwọn wákà wá dú àwọn ìyàwó àwọn bọ̀dá àwọn ti dé lójú ọ̀nà ibi tó ń ti ké lọ́dọ̀ àwọn ìmáàmù sóhun ló lè gbé sóhun ló lè gbé òhe. sóhun ló lè gbé òhe. àlẹ́ òta nàbì bọ́
wọlé. sóun ló lè gbé. àfàdìsá ò ní wàlímà. sóun ló lè gbé. Ànábì ní dúró de ìjọ àlìkìyámọ̀ bí tẹ̀rù mọ́ bá wọ̀ ní bàtọ̀ àǹkárá ni gíní ni ẹ sọ fún mi. gbẹ̀yìn tẹ̀ ń wí báwọn òkè Kùránì ò lè ké mọ́ wọ́n pa màálù wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n jẹ́ nítorí pé wọ́n kéwu ọ̀wá lè ké Kùránì mọ́ kò wá sọmọ rẹ kẹ ìsìnkú lè kéwu tó lè bẹ́ lọ́wọ́ pé Ọlọ́run ó débi sàrí bàbá rẹ Allahumma firila abi Ọlọ́run bá fẹ́rẹ́ jí bàbá mi bá ń kẹ́ bàbá mi Ọlọ́run ń bá ń bẹ lọ́wọ́ yà ní bá ń gbé yà kó lára Ọlọ́run ọlọ́mọ kan tó lè rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ ká àwọn ọjọ́ bámú ọjọ́ gédé ìwé bá rí tíra bí àṣírí kan lérí tẹlifíṣàn ọ̀pá kédàgbà fáyín sì ń tẹ̀ pa látara fi ayé what is this akíní jágbọ̀n sí dáàdì máa ń lò nìyẹn tíra tí wọ́n gbé fún tí bàbá fi ń tẹ̀sọ́ra yóò rí ìdásẹ́yìn tv ìgbàm bá tí ò kéwú kọ̀ mọ́ lọ́hùn kọ̀ mọ́ lọ́hùn ẹnìkan ló ní ìyá yín ká wá béèrè pé bí àyín ti ṣe jàǹrànjàǹràn yìí tá ní kápẹ́ bẹ́ẹ̀ nù lẹ̀ ilẹ̀ ń jẹ lọ́wọ́ àwa wà kankan máyé ọ̀bọ̀rọ̀ gbẹ́lẹ́wẹ̀ síbẹ̀ yẹn ilẹ̀ bàbá wa ní láti bẹ̀rẹ̀ ṣe bàbá tó ní dà bàbá tó ní dà òun ló fi yẹ káwọn afa dúró déédéé báwa afa bá dúró déédéé a máa gbádùn lọ́dọ̀ Ọlọ́run gbogbo sẹ́tàwọn anábì filẹ̀ wàláyé ẹlòmíín bẹ kò lè wẹ̀ kú bọ́ọ̀ bá ń jẹ́ àfa tọ́ ọ bá lè wẹ̀ òkú èé sà àfa òkèwù òkú kú ọ̀ wá lè wẹ̀ gbogbo àwọn tí mo tẹ̀lé àwọn ìmáàmù ni ẹlòmíín gbọ́n òkú tó bá rí gbóná tó yájú lẹ̀ tí ọ̀pá dé ẹ bá wá pè bàbá tí mo bá wọn mọ̀kúra ní wàláyé látàlẹ́ lè rí tí ń fọ́ mi ọmọ kan náà tó ṣe torí ó ti rí pé ó yájú lẹ̀ kọ̀ pá dé ni. wọ́n ó sì gbé òkú mi dé láti mọ́ṣúárì bóyá láti bí ìjẹsán ló ti wà bẹ́ẹ̀ ká tó mọ̀ nílé ó ti gan ó ti wú ti rùn. àfọ wọn ò ní fẹ́ wọlé àwọn ò lè wẹ̀ ọmọ ìyá rẹ kú ọ̀wá lè wẹ̀ ìyá rẹ sí ọ̀wọ́ ọmọ ọ̀wá yìí ìyá rẹ kú wọn wá lọ ìyá kan wá láti bẹ̀rẹ̀ wọn ní bẹ̀rẹ̀ níyà tó gbòkú wẹ̀ wá kò lè wọlé kó gbómi kaná kó ṣe gbogbo ẹ̀ bá tẹ́tẹ́ ìdíyà rẹ ìbọ̀wọ́ tẹ́ ìbọ̀wọ́ àbí halufẹ́yìnì ìbọ̀wọ́ tẹ́ ìbọ̀wọ́ wà tíìbì pàfún tó fi sí ìyá rẹ la wà sátìrà tẹ́yìnì bàtẹ́ tó sàn fún gbọ́ tó bá wẹ ojú ara rẹ tán tó sàn fún kó tó wá wẹ̀wẹ̀ tó fẹ́ wẹ̀ fún. wàhálà limẹ́. omi gbóná lọ fẹ́ lò fún ìyá rẹ ní gbé kalẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan báyìí. àwọn bárùn dùn. àbomi tútù kò sí tó fi wẹ̀ tọ́lọ́ wọn gbà àwọn àwọn ò lè wẹ̀ kú wọn kí màá mi o káàsà tani ọba ń wẹ̀ ìyá mi o eriri ọ̀dà ìyá ẹ̀ wo ni wọ́n bọ̀ wẹ̀ o lè wọlé kọ wẹ̀ ìyá ẹ̀.